Naira Marley àti Sam Larry ti pa Mohbad sáyé kó tó di ọjọ́ ikú ìyàwó Mohbad. Kí Mohbad tó kú ni Naira Marley àti Sam Larry ti pa sáyé tí ọkọ mi kò jẹ́ ará ayé tí kò jẹ́ èrò ọ̀run. Ìyàwó Mohbad, ọ̀dọ́mọdé olórin tí ikú ẹ̀mí orí ẹ̀rọ ayélujára tìtì jákèjádò Nàìjíríà àti nílẹ̀ òkèèrè, Ọmọ́wùnmí Alọ́ba ló tú àṣírí tuntun ọ̀hún jáde nípa ikú ọkọ ẹ̀. Bí ìwádìí àwọn agbófinró tó ń tọpinpin ikú ìlérí olúwa Alọ́ba, ẹni tí gbogbo èèyàn pè ní Mohbad, kò tilẹ̀ tí ìforísọ ibì kan pàtó, àlàyé tí ìyàwó olóògbé náà ṣe nípa ikú ọkọ ẹ̀ ti ṣàfihàn àwọn olórin nì Naira Marley pẹ̀lú Sam Larry àtàwọn èèyàn wọn gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́ nínú ikú ọkọ ẹ̀. Nígbà tí àwọn atọpinpin sì ń ṣọ́ Naira Marley àti Sam Larry lọ́wọ́ lẹ́sẹ̀ lórí ikú ọ̀dọ́mọkùnrin olórin náà, ìyàwó olóògbé ọ̀hún ti ṣàlàyé pé kó tó di pé ẹ̀mí bọ́ lára Mohbad gan làwọn èèyàn náà ti pa á sáyé. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ó ní Naira Marley, Sam Larry pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ ń lépa ẹ̀mí ẹ̀, wọ́n ń lépa ẹ̀mí Mohbad ṣáá ni. Gbogbo ibi tí wọ́n bá ti rí i ni wọ́n ti máa ń bá a jà, tí wọ́n sì máa ń dúnkookò mọ́. Kó tó di pé ó kú gan ni wọ́n ti pa á sáyé, nítorí níṣe ló ń gbélé ayé pẹ̀lú ìbẹ̀rùbojo. Wọ́n tún wá bẹ̀rẹ̀ sí sọ fáwọn pòmótà pé Mohbad kò gbádùn, àìsàn ọpọlọ ń yọ lẹ́nu, igbá ń ṣe, àwo ń ṣe àti kòkó bàbá àṣàsùn. Gbogbo eléyìí sì ń jẹ́ kí àwọn pòmótà àwọn olórin máa sá fún Mohbad tí wọn kì í fẹ́ bá a dòwò pọ̀ rárá. Kódà gan nígbà tí Mohbad ṣì wà lọ́dọ̀ wọn, ọ̀pọ̀ ìgbà ló máa ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún mi nípa bí mánéjà òun ṣe máa ń gbé òde orin tó yẹ kí òun gbà fún olórin míì. Bákan náà ni Naira Marley kọ̀ láti gbé àwọn àwo orin Mohbad jáde. Bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn olórin yòókù tí iléeṣẹ́ ẹ̀ ń gbé lárugẹ ló ń gbé jáde. Mo fi àìdùnnú ẹ̀ hàn sí Naira Marley nípa èyí. Ó ní níṣe ló kàn ń pa ẹ̀bùn àti ìràwọ̀ mọ́ òun lára, ṣùgbọ́n Naira kọ̀ jálẹ̀ láti gbé orin ẹ̀ jáde. Gbogbo àwọn wàhálà tí Mohbad ń kojú yìí mú kí ìrẹ̀wẹ̀sì ọkàn bá a. Ohun tó fi kúrò lábẹ́ iléeṣẹ́ Naira Marley nìyẹn. Nígbà yẹn sì rèé, nǹkan le koko fún wa débi pé náírà kan ló kéré jù kò sí nínú àkáǹtì Mohbad lásìkò yẹn. Kódà ọpẹ́lọpẹ́ Bella Shmurda lára wa, òun ló gbà wá sílẹ̀ nígbà náà tó tún fún wa lóúnjẹ. Lẹ́yìn tó tún kúrò níléeṣẹ́ Naira Marley tán, wọn ò tún yé máa dúnkookò mọ́. Mo tiẹ̀ ń bá a ṣeré lọ́jọ́ kan, mo ní kí ló dé tó tiẹ̀ kì í gbé àwòrán mi sórí ẹ̀rọ ayélujára mọ́. Ó ní níṣe lòun mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ láti dáàbò bo èmi àti ọmọ mi, nítorí bí àwọn tó ń lépa ẹ̀mí òun kò bá rí òun mú, wọ́n lè gbé òun tàbí ọmọ òun. Bá a ṣe ń gbé pẹ̀lú ìbẹ̀rùbojo nìyẹn kí Mohbad tó kú. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí níjọba ìpínlẹ̀ Èkó gbé ìgbìmọ̀ olùwádìí kan dìde láti tọpinpin irú ikú tó pa olóògbé náà. Àwọn òǹgbẹ́jọ́ yìí ti ń pe àwọn èèyàn tí wọ́n nílò láti sọ ohun kan tàbí méjì nípa ikú olóògbé náà sí kóòtù tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ náà lọ, èyí tó wà nílùú Ìkòròdú. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.